Ogun ti tán, ìjà ti parí láàrin Lande àti Babati gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí tí ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Àbẹ́ẹ̀rí báyìí ẹ̀yin obìnrin àníkẹ́ mọ́ lórí yín. Àwọn ọkùnrin ò parí ìjà wọn. Tí wọ́n bá parí ìjà, ìwọ obìnrin bo ló fẹ́ fojú sí? Àlójú wo ló fẹ́ fi kún òfin mọ́ wọ̀ ọ́? Ó mọ̀ ga o, àbẹ́ẹ̀rí nǹkan. Kódà ìjọba Lande tún dọ̀bálẹ̀ fún Babati. Ó ní kó má bínú. Ó ní ó mọ̀ bínú lẹ́yìn ìgbà tí wọ́n bá ìyàwó rẹ̀ sùn tó tún wá dọ̀bálẹ̀ ó tún kí pó ṣeun. Àbẹ́ẹ̀rí eléyìí náà lọ fà eléyìí náà lẹ́tìkẹ́. Àbẹ́ẹ̀rí báyìí kí ni ká pe eléyìí? Dara àbóòrí lẹ́yìn ìgbà tí Dara tó fi òbò ṣẹlẹ́yà tó fòbò ta tẹ́tẹ́ tó ṣòbò lábàchà àwọn méjèèjì àtọkọ rẹ̀ àti Babati wọ́n padà parí ìjà. Kódà ọkọ tó dọ̀bálẹ̀ fún òkè okó ló ṣeun. Ó ló kú iṣẹ́ takuntakun èyí tó tún ṣe lára ìyàwó òun. Àbẹ́ẹ̀rí nígbà tí iná bá wọ̀ tán tọ́rọ̀ bá wọra wọn tán rí àwọn méjèèjì wọn á tún pera wọn jókòó. Ìjọba Lande ó tún máa béèrè pé bó o ní ibi Ọ̀yọ́ tó lọ tó ìwọ ló lọ Ọ̀yọ́ tó lọ bọ̀ bó o ní ibẹ̀ ń rí ṣé gbókún bẹ̀ ni àbọ̀ náà là garaga. Wo gbogbo ẹ̀ ni wọ́n tún padà sọ tí wọ́n tún sọ dàwàdà mọ́ra wọn lọ́wọ́. Àbẹ́ẹ̀rí kí wá ní ibo wá ní kílé Dara bó ni kò fojú sí bó ní kò fojú sí. Ìdí nìyí tá a fi máa ń sọ ìwọ obìnrin tó o bá ti mọ iye ara rẹ, ìwọ obìnrin tó jẹ́ pé kò sẹ́ni tó o lè bá lọ, ìwọ obìnrin tó jẹ́ pé kò sẹ́ni tó o lè bá ṣe àní kò wá kọ́gbọ́n àbóòrí. Ìrírí ayé leléyìí o fún ìwọ obìnrin tó o bá fẹ́ kọ́gbọ́n especially ẹ̀yin ìyàwó ilé alágbèrè. Kí bọ̀dá kan mọ̀ tí kò wá sádùúgbò yín ti lọ mọ ọwọ́ mọ ti mọ béèrè bọ̀dá bò ní àmọ́ tí ìrọwọ́ yín àti ìrí nǹkan ọdún ṣe ká wá gba nǹkan ọdún ẹni ẹlẹ́ni lọ́mọ kanlẹ̀kùn mọ́ lórí ẹ̀mọ́ wọnú ilé rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kólé lẹ́mọ́ kó síta. Káyẹ̀ ọ̀rẹ́ ọkọ yín náà kó má ti wọlé ṣe lẹ́mọ̀ lọ́mọ lẹ́mọ̀ dìmọ́. Ẹ̀yin obìnrin àníkẹ́ respect ara yín àjàjà ẹ̀yin ìyàwó ilé mọ̀ ṣọ́rin ẹ̀ṣẹ̀ yín. Wò ó ọkùnrin ò lójútì wọn ó padà parí ìjà tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ wọn ó padà parí ìjà. Ẹ̀yin lẹ́wàá wá di oníyẹ̀yẹ́, ẹ̀yin lẹ́dàá lábàchà, ẹ̀yin lẹ́wàá di ẹni tí ò ní lè rìn láàrin ìgboro. Àbẹ́ẹ̀rí ó mọ̀ ṣe o. Ẹnìkan ń gbádùn ẹnìkan ń daṣọ bojú. Àbẹ́ẹ̀rí tàwa ló ní ìtìjú. Dara wà níbi tó wà tó ń ronú èyí tí ò lè jáde sáyé. Ìjọba Babati olórin káàkiri tó ń ṣe fàájì ayé rẹ̀ eléyìí yóò lọ lé ọtí yóò tún gbé ọmútí. Kódà láti ìgbà tọ́rọ̀ ń tún ṣẹlẹ̀ yóò tún ti bá àwọn obìnrin sùn. Ìwọ Dara bò wá ni ó mọ̀ ga o. Ó ṣe o ẹ̀yin èèyàn. Kí ni nǹkan tẹ̀yin náà rò lórí fídíò yìí? Gbogbo dáhùn yín ẹ fi sí orí comment section. Àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.